Ẹ bá délé bá ẹ bá tẹ ẹnu ọ̀nà àbáwọlé ìyá rẹ̀ ọba dà kọjá. Dókítà oníṣègùn òyìnbó Samuel Kọ́láwọlé ló ń kọ́ tèmi. Dókítà ti sọ wípé condom is very very important. Àwọn tí máa ń gbé àwọn ọmọ tó kẹ́ ẹ̀ níbẹ̀. Ṣé ṣe pé wọn fẹ́ ká sí àṣà àbílẹ̀ wa mọ́ rárá báyìí? Táàsì lónìí tí ó dìjà lọ́la ẹ̀mẹ́jì á sí. Ewé tó bá jábọ́ àmọ́ tá a fi ṣe èyí tó gbẹ àmọ́ tá a fi ṣe. Ṣé báyìí ń ṣe láyé ìjọ ọ̀nà ṣe ń ṣe láyé ìsìn? Ọmọ olólà kí ìjájá. Owó yẹn sound back. Sọ̀rọ̀ dé dúró yìí àgbo ìtàbọ̀ fi tẹ́lẹ̀. Ẹ bẹ ẹlẹ́dàá yìí. Èmi ká àwọn aráàlú díẹ̀ díẹ̀. Ta ló sọ fẹ́ pé mo sọ̀rọ̀ fóun? Sọ ìlà wí ìbá. Ara parẹ́ mọ́ mi lẹ́kẹ̀ẹ́. Inú sọ pé kú lọ lọ́jọ́ wẹ́ẹ̀dì ká tó ṣe anything. How are you doing this? Ẹ gbé omi léná ẹ ṣáàjò omi owó kẹ ẹ rọra wá ìkísà kékeré kan kẹ ẹ lọ mú omi gbóná ẹ dẹ̀ fún. Ṣé rí ẹni tí ẹ bá ń lè ẹ kíra yín kú oríire tọ́lọ́ bá wá rán sí yín àjíṣẹ́ tí ò bá dẹ̀ rán sí ẹ máa bá ti yín lọ. Àkànwọ̀ ilé àwọ̀ Fiwa.
káàbọ̀ káàbọ̀. ẹ jẹ́ ká dúró síta náà. ẹ má sáré ẹ má bẹ̀rù ẹ fọkànbalẹ̀ bó ṣe wà yìí ó fẹ́ jíṣẹ́ ni o tó bá dẹ̀ ti ń jíṣẹ́ ń sìn gbogbo ẹ̀ ló máa ń ṣe o. bọ́ wa lọ. abayinla ẹ sọ pé ala. kíra yín kò rí tẹnu ìyá bá ti gbé báyìí ọ̀rọ̀ fẹ́ bọ́ ni. ẹni tó bá fi orí já ilé agbọ́n ó ń béèrè fún oró agbọ́n. ṣe ń gbọ́ ọlẹ́ni tó bá forí já ilé agbọ́n ó ń béèrè fún oró agbọ́n. ẹni tó bá ti ọwọ́ bọ́ ìsà ejò ó wá ìbínú ẹranko àfàyàfà. ẹni tó bá ti tọwọ́ bọ̀ ṣáà ìgbé báyìí wá bínú àfàyàfà ni. ẹni tó bá rú akéèké mọ́ra ó wá ìbínú ẹranko àbí gàgàgà. ṣe ti gbọ́ ṣe mọ ẹ mọ àkékè tẹ́ ẹ bá ro máa ṣọ pírọ́blẹ́mù. kò sí ẹnì kankan tó ń ṣe ẹ ìwọ gọ́gọ́ ló ń ṣe rẹ. àdẹ̀mọ̀ bóyá virgin lélẹ̀ ìbáyìí torí àwọn ọmọ ọ̀sìn ọmọ ọlọ́gẹ̀dẹ̀ wá jẹ́ àwọn nǹkan tó ń ta. ẹ kàn mí sà. báwo ni èló lọ́gẹ̀dẹ̀ yìí. 200 ni sà. ṣá lè gbélé báyìí. bẹ́ẹ̀ sà. 200. bẹ́ẹ̀ sà. àwọn eléyìí kò gba mẹ́ta 500. àwọn sà 200 ní gbogbo. ok 1 2 3 4 márùn-ún. 1000. mi ìdẹ̀ wá ní change lọ́wọ́ ń bí báyìí. kí ló wá fẹ́ ṣe báyìí. ilé mi ò jìnnà ilé mi wà lẹ́yìn bí báyìí kí a sáré lọ máa fún ẹ lówó mo tẹ gbogbo ẹ mo fẹ́ rà ṣùgbọ́n. kò sí wàhálà ẹ ṣe. ẹ sílẹ̀. Ya wọlé. Rọra. látàrí iná ni mo dúró de kẹ̀dé. Mo fẹ́ lọ bẹ́ẹ̀ ra nǹkan ni lórí ajókòó tó ti ẹ̀ mú. Ẹ̀wọ̀n mo jókòó wọn mú ọmọ ẹbí inú máa lọ sí wa. Mo léyìí náà máa pèsè ojú kọjá ẹ ó wà. Níbo lọjà mi wà? Mo ti gbé sí. Mo jókòó ẹkún lóhùn máa lọ lè wá níbo lọjà mi wà? Ọjà ẹ wà pálọ̀ mo ti bẹ tọ́jú má wọlé.
ṣùgbọ́n sáré mu drink ẹ̀ ṣùgbọ́n. ẹ wo mo mú tó kòkó mú aláìgán ti pọ̀ jù. ìgbà ló mú mọ́ọ̀dù gbẹ̀yìn tó ń ṣe ọdọọdún ní báwa ti bá ti mú ìyá sìn. ṣé o láìkè? ṣé o láìkè? ọgbẹ́ fún ló máa lọ lé wa jà lọ́wọ́ mo ti mú wọ́n ti tán ẹ jẹ́ kí ló ti máa lọ lé wa. ṣé sùúrù díẹ̀. ìgbà wo táìmù ti lọ mọ́ mi máa sọ̀rọ̀. máa fún ẹ gbogbo owó ọjà rẹ. ẹ wo ẹ má fún gbogbo ọjà mi ìkọ́ tẹ̀yìn rà gangan owó ẹ̀ ní kẹ́ fún mi kí n máa lọ lé wa. èló ni gbogbo owó ọjà mi jẹ́ fún gbogbo ẹ̀ Oh, náà. mi ìfẹ́ kó o ṣe ìyọnu. owó ìtẹ́ra ní kẹ́ fún mi kí n máa lọ lé wa. ọmọ ok ṣe báyìí kó sùn sílẹ̀ tó bá ti sùn sílẹ̀ èmi á kó sùn ní ilé wà á dẹ̀ máa gbàgbọ́ lọ. ṣé ibi tí mo ti rẹ́sì lẹ́sẹ̀ fún mi lówó mi. ẹ wo mi jẹ fóònù mi. ní sùúrù. What? Red! Oh my God, are you serious? Ìgbà money, I'm sorry. irú ọmọkùnrin ládùúrú ń tán sọ lẹ̀ bàǹtàbàǹtà yìí tí ò tọ́ ni. Ṣé solution táwa fi kásẹ̀ lẹ́nìkẹ́ fún mi máa ṣe gbogbo tó bá máa ná mi máa take care just anything tá a bá máa fi take care. Wàhálà yẹn kì í ṣe èèyàn rí rárá. Ìyá yìí ó sọ̀rọ̀ part 1 and 2 rí. Wọ́n ti lọ tẹ́lẹ̀, wọ́n tún dìde. Nǹkan wá sọ ń sìn burú jáì. Ṣé ẹgbọ́n nǹkan sọ? Ẹ̀yin. Ngẹ́gẹ́ mọ̀ pé nǹkan tí alóore sọ ni pé ọmọ kékeré tẹ́ ẹ fipá bá lò pọ̀ ń gbà yẹn àwọn gangan ni. Ẹbí ti ìgbà kìíní yẹ̀dí ìpẹ́. Adúbá fún oríṣẹ̀ kú tí sọmọ Ògún. Abùfó orílẹ̀ mèrè tí sọmọ ìjà adúbá fún àfihàn àpẹ́ yìí tí sọmọ Ọ̀rúnmìlà. Ńgbà tí wọ́n rán ilé Elédùmarè lọ́rẹ̀ ìyàn rí. Olórógbó yan tiẹ̀, olóyìn yan tiẹ̀, ẹni tó fi irú yàn pín rẹ̀ pọ̀. Àfihàn àpẹ́ nìkan níbẹ̀ tó yàn rí o. Àfihàn àpẹ́ nìkan níbẹ̀ tọ́yàn rí níbi ń gbé mi ọmọ bí olórí gbé yàn rí o ń bá rí yan tèmi ibì kan náà la gbé yàn rí o kádàrá ọ̀pá pọ̀ ni. Pẹ̀lẹ́. ṣé bàbá rẹ kò ṣe. A rí owó nínú ìrìn àjò rẹ owó nìyí owó tó pọ̀ a béèrè àlàáfíà náà. Ifá ní òun làlàáfíà. Ifá júwe ọlọ́lá rẹ̀ pọ̀ gan o. Ó là bí ọlọ́lá àti làlà. Àmọ́ ọ̀lẹ́mì gígùn. Bẹ́ẹ̀ni. Bàbá ẹja náà ẹ parọ́ a ti tún bí ọ̀nà mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ gbọ́ mẹ́sẹ̀jì. Ó ti tọ́nà mẹ́fà. Àwọn ti tọ́nà mẹ́fà. In fact, kò ṣe kò tí kò sí. Kò ṣe dẹ̀gà yín lórí. Bí jẹ́ kó tẹ̀lé rẹ̀. Ẹ ṣàánú rẹ̀ bàbá. Kí la fẹ́ ṣe báyìí? Ifá ti mú. Ihun tó fi hàn bí rẹ̀ ni. Nígbà tá à ń bọ̀ wá wé àwọn kì í gbìyànjú pé bí orógbó máa ń gbó iná tó. Ẹ̀rẹ̀ lómi tí ó dàgbà kò sì sádùn bẹ́ẹ̀ fún. Yóò lórí ayé pẹ̀lú ìkorò tí ì padà yìí. Èyí tí wọ́n fi hàn kí kó lè yọ dáadáa ìrèké ọmọ pásìkò tí bá ń dùn fún ni ẹ máa ń gé. Kódà wọ́n ti kọ́ wọlé tí mo kọ́kọ́ ń gbóòórùn rẹ̀ pa mọ́ ògbóǹgbò rẹ̀ pàtì wọn. Àmọ́ Ifá yìí ló jẹ́ ń bí yé mi pé bọ́ọ̀ ti wà ní ìsìn tó bá pẹ́ jù lókè ìpẹ́ ló lóṣù mẹ́fà sí. Ó ti súnmọ́ ó ti so close ikú ti so close mọ́ ìkúlé mi wà. Oṣù mẹ́fà wà. Oṣù mẹ́fà. Jọ̀ọ́ kí la fẹ́ ṣe sí i? Ẹ má jẹ́ kó báyìí.
ojú nínú ojú sàánú tí òun wé àkáǹtì eléyìí ti kú lọ́rọ̀ ọ̀fà ó ti dé ká ṣáàgùn tààrà sọ̀rọ̀ mi yí ọ bàbá. ètò nǹkan tẹ bá lè ṣe gbogbo kíkan tẹ bá lè owó wà lọ́wọ́ mi ìṣàánú mi. màá tí n bá wo inú ìwé àkáǹtì mi á wo àwọn ọṣẹ ìpèmẹ́rẹ̀ mi ti ń bẹ̀ ńbẹ̀ ètò bá yá tá a lè tètè ṣe ní kíákíá tí ó jẹ́ fast torí ìgbóná ìgboro làjọ pọ̀ lọ́bọ̀ bá tuntun àwọ̀ eléyìí ìkan ń bẹ orí àpáta tó bá ga jù èèyàn ti lọ rèé sí àkọ́yá torí sẹ́ńtà bá bẹ̀rẹ̀ ẹ̀ báyìí wọ́n wá kéré jù wọ́n gbà wá tó oṣù mẹ́sàn-án sọ wá dá ká bẹ̀rẹ̀ ṣe lójú ẹ̀ ká má parí ẹ̀ a ní nǹkan ojú oṣù mẹ́fà lọ mọ́ ó rò pé mò ń ṣe ni. bàbá yẹn ò lè ṣiṣẹ́ ó yẹ bá ń wá mi. nínú mo fi ní kí n wò dáadáa n bá wò dáadáa ìkan bẹ alájà ni ajá ó lájà nú ajá wa kọ́ ló lé ńbẹ̀ bí ò sí ọmọ tí ò tí bàlágà agbọ́dọ̀ ọmọ tí ò tí bàlágà torí bàbá parí iṣẹ́ nǹkan ara ọmọ lọ dà sí tó ń bá kọ 100 years láyé lọ́jọ́ pọ́sẹ̀ ló bí 10 ayọ̀ 90 tó kù á kó fún ọ ó sì máa lò lọ. bàbá èyí tẹ́ ẹ sọ yìí ó wà òkè ṣùgbọ́n tẹ bá wá ṣe tóbìnrin tẹ dárúkọ tí ò ti bàlágà yìí báwo wá ní ọ̀la ní owó nǹkan kan tí mo ní. kò dọ́là lọ́wọ́ ẹ̀mí gígùn la kàn fẹ́rẹ́ǹtì kí wọ́n lè fi máa lu ọlá lọ kò dọ́là lọ́wọ́ kódà ó lòwó títí ọjọ́ tá a bá yá ìpè ni. ó ti yá bàbá. nítorí bá yá ìpè mọ́. àwọn nǹkan kan ni mo kàn ń wò ní kí tó ni. bá ṣe fẹ́ rí ọmọ tí ò bàlágà rẹ̀. wíwá náà ni ṣé ní téèyàn bá ń wá ṣòro ni a máa wá káàkiri náà ni wọ́n bá sì mú déyàwó àtúnyẹ̀ wò wọ́n bá ti pé kí ṣe kíní. ìtúkù báyìí iná ò ṣe é fi olóòrè sùn nítorí bá kù tààrà fún mi náà lọ káka gbogbo ẹ̀ ká yanjú ẹ̀ owó ń bẹ lọ ẹ̀ owó wà bàbá tábìlà gbọ̀n kan. This is absolutely unbelievable. Ìwọ, just tell me all that I heard isn't true. Yes, wípé ìwọ of all people actually raped a child. Sorry. And you didn't even deem it fit to tell me your wife. Ìgbà ìmọ̀ ní Rhoda, I'm sorry. Oh please, you bloody pedophile. What are you saying? Èṣù ni, ṣé èṣù ni? Èṣù ni? That is exactly nǹkan tí gbogbo yín máa ń sọ nìyẹn. Ẹni oníwàkiwà oníwà àbàjẹ́ ọkùnrin. You tell me èṣù ni? Èṣù ni kí ni? Let me know. Oh, so you knew all of this and you're making me go through all of this stress? Guess what? Ìdí ọ̀rọ̀ òun láti rí. We'll definitely have to look for solution. That means what? Ìrìn wá kẹ̀kùn sí. What? I am just so mad at you right now. Láti ìgbà yẹn náà ni nǹkan ọmọkùnrin ò ti ṣe dáadáa mọ́. Kò ṣiṣẹ́ dáadáa mọ́ láti gbà. Bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe ẹ ń mú alẹ́ ni. Kò sí tí mi ò tí ì bá wọn lò àtọlọ́tí o àtọlọ́mí kò sí tí mi ò lò. Pọ́nkìrìyàn. Kò ṣiṣẹ́. Wọ́n ti pa jẹnẹrétọ̀ sáìn nù. tí pẹ́ nǹkan ṣe yín o. Ẹ máa lo sólà. Òkú ni yín o òkú tó kàn ń jẹ kí lè wá ń ṣe láyé. Madam ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ irọ́ yìí tí kì í tán ẹ kú àmúmọ́ra. ẹ pẹ̀lẹ́ pẹ̀lú ẹrù yìí náà àtọ̀ kí wàá lè fẹ́ ká ṣe fún yín. nǹkan tí a ṣe wá wọn ní pé accept pé ó ṣe nǹkan tí ò dáa ó ṣe nǹkan tó burú jáì lọ so kí ẹ bá lè mọ̀ pé a wà really sorry òun la ṣe ní pé kí mo lè kàn ẹ ra búrẹ́dì wá ni. actually owó ló wà níbẹ̀. ṣé èmi lè mú owó wá fún ẹ wo gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn èmi ti gbàgbé ẹ̀ mo lè ti dáríjì ẹ̀ bẹ́ẹ̀ ṣe sún ẹ̀ àmọ́ àmì ìdíwọ́ yìí ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀
ààyò àmọ́ ibi ò pa wá ṣe rí pàtó náà ṣe fún wa yìí àwa òkè àbí kí lẹni pé mo sọ. ìṣẹ̀sìn tọ́lọ́run ṣe tí ó ń fa àyọ̀ pẹ́lẹ̀. mo gbé. ẹ wọ ẹ mú owó yín dání ẹ má wọ àti dáríjì. ẹ ti pín ọmọ ẹlẹ́mìí. mo gbé ẹlẹ́mìí inú ti bí. ẹ wo a máa wà òkè ṣe rí ó ti bínú o. ó ti ń bínú ni. ká ló pariwo ni kò bínú ni. ìwà ẹ má bínú ìwà ó wo nomination owó wo o lè mọ lọ general kò jẹ dọ́là. àwọn ti kọjá ẹni tí àwọn kan máa fi owó rà so kọ́ di owó wọn mú ó dàbí ṣe ti mọ ẹ̀ṣẹ̀ yín lẹ́ṣẹ̀ yẹn tẹ́lẹ̀ tí tọrọ dárí jẹ́ ẹ̀ṣẹ̀ èmi náà ti dárí jìn yín bọ́n pé ká gbowó lọ́wọ́ yín àwa wà òkè. alápọ̀nlé lára náà. bẹ́ẹ̀ni. inú sì ti bí ọmọ. kí ni ká ṣe báyìí. mi ò bá ẹ mọ gbọ́ sẹ́rí lóòótọ́ bó ṣe sọ̀hún ó àfowó ló sàn bẹ́ẹ̀ àmọ́ ohun ẹ̀ wálẹ̀. ẹ máa mówó yín lọ ẹ mọ nǹkan tẹ́kọ̀ọ́ máa ṣe fèmí ẹ má wà mí wá ẹ má ìgbàgbé pé mo tiẹ̀ wà níbì kan ẹ má wà wá mọ́ àwa òkè ẹ máa mówó yín lọ. ẹ mọ tí ó ṣẹlẹ̀ ṣe ká wà rí. ẹ dáríjì ẹ má wà mọ́ o ẹ má wà mọ́. kí lè wá ṣe tẹ ẹ kàn fẹ́ bẹ̀ sáà ni. àbí mi à ní ìdówó yín ẹ jáde ni kó tẹ̀ fún ìwà pẹ̀lẹ́ ṣáà máa bínú tiẹ̀. kí ni wọ́n fẹ́ fowó ṣe. àkòyé mi kí ni nǹkan tá a ṣe tó fẹ́ fowó wá. kò tán torí ẹ̀ fowó wá ẹ̀ bá jẹ́ ọmọ jẹ́ ẹ̀fún ló. tí máa ti ń bínú sọ pé tí máa ti ń bínú nítorí mi máa ń dìde wọ́n kàkà ni. ẹ̀yin ẹ̀kọ́ tẹ̀ tí ìwà yín ò gbà rárá sẹ́ńsìn ẹ wá fẹ́ fi owó ẹ fẹ́ fi wá ra ìdáríjì ẹ̀ṣẹ̀ àbí ẹ ti ráwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí àbí. wọ́n ti rí àwọn tálíkà tó yẹ pé wọn ò rówó bí tó dàgbà tó jẹ́ pé wọn ò rọ́ lárí wọ́n wá bímọ wọ́n sọ bọ́ ní ọlánìyọnu. ọmọ tó wà nílé ẹ̀ṣẹ̀ ìpè lásán ní ògbówó lọ́wọ́ yìí ni. kò lè gbá ni. inú ń bí. kò lè gbá ni ó ń bínú bá a ṣe ń bínú gangan bó ṣe ń bínú òun náà ni Joshua ń bínú ilẹ̀mí gan ń bínú ilé wa gan ń bínú ẹ má lọ wá o. Joel, Sherry, you're getting it wrong. Yes. The reason that we move why is just to let you know pé I accept you pé a ṣe nǹkan tí ò dáa, and we just want to say we're sorry. Ẹ jọ̀ọ́. Anthony. Kí ẹ bẹ́ mi, kí ẹ máa ọ̀rọ̀ owó tí ẹ̀kọ́ ní ti bẹ́lẹ̀ yìí. Anthony, kí la máa ṣe báyìí sí ìfẹ́ náà síwájú? Ẹ̀dá tẹ́kẹ̀ wò, inú ń bí mi gidi ni o. Ọlọ́pàá adélé ẹ̀tọ́ náà ni wọ́n mọ̀. Àti dáríjì. Inú wa ti rọ̀. Kọ́mọ adélé. Aláti dáríjì wọn inú wa ti rọ̀. Bàbí kó ń kún ṣe. Àbí nǹkan ṣe léyìí. Àbí wèrè ṣe léyìí sá. Ẹ ti darí irú ọ̀rọ̀ wo nu? Àwọn yóò fi rẹ̀ gbòdì. Mọ̀ kó èmi àtàbúrò wa mọ̀. Tó bá sọ fún wọn sọ pé o ti dáríjì wọn, dá sọ. Kí ló wá ṣẹlẹ̀? Olóhùn ti dáríjì yìí. Ẹ wo òun bínú nìyẹn o. Wá bí sẹ́yìn ò mọ Joshua ẹ̀ mọ Joshua ẹ̀ mọ Joshua. Kí ló ṣẹlẹ̀? Túra ẹ síta, túra ẹ síta. Ẹ̀ mọ Joshua. Dìdìrín túra ẹ síta. Ṣáàgbà owó ti fẹjú mọ́ ẹ jù. Ẹ mọ gbọ́n ti lọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi ti yé yín. Òun ti dáríjì yìí, èmi náà dáríjì yìí. Ọmọ tó wá bẹ́nu lé, ó ti dáríjì yìí tọ̀ wá. Ó ti dáríjì yìí. Torí tí a bá ti ṣe, àbúrò wa náà ti bá wa ṣe. Bẹ́ẹ̀ni, òṣàdílé wa gan, sọ́ọ́dí Jésù ìdílé wa gan fi. Ó ti ṣe gbogbo ẹ̀. Kẹ́kọ̀ọ́ bá wa sọ fún un pé kó. Ó bàjẹ́ ń tiẹ̀. Ó bàjẹ́. Tó ń kó yọ̀gbìn látàrọ̀. Èmi náà ti. Mo rí ìgbéraga ni. Ó balẹ̀ jẹ́ òbọ̀nà jẹ́, ó tún sì ní ìgbéraga lára. Ìgbéraga ló ń ṣíwájú parun yọ kí ní òfò yìí. Dídí jáde! Ìdọ̀bálẹ̀ ń ṣe wà. Rọ̀dọ̀rọ̀dọ̀. Solution ni à ń béèrè fún pé. Ẹ má pé ìwọ̀n mo ti mọ̀ pé ibi solution náà ni wọ́n ń lọ, ibi solution ni wọ́n padà sí. Ṣé solution ọ̀dọ̀ Saheed Òṣùpá? Solution ti ẹ̀kọ́ báńtà ni. Àbí búrẹ́dì. Nǹkan ṣe yín. Ẹ wo owó tẹ múlẹ̀ yìí. Owó ìdáríjì ẹ̀ṣẹ̀ ni. Tẹ bá ń wá solution, ẹ máa mú owó solution wá. Ó tiẹ̀ padà wá ń jọ́ mi ẹni torí ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ gan ọmọ tí
tí ó wà solution wa kì í ṣe pé bẹ́ẹ̀ náà ni solution tó rọrùn. bẹ́ẹ̀ni kó tó lọ nú level tẹ́ ń fẹ́ yẹn nǹkan kan máa tàǹdì. calm down ẹ má worry ṣẹ́rí tó bá jẹ́ owó ni it's not a problem kọ́ta máa fún yín gan ó máa double ìtààmú wa sí. kò sí wàhálà ọjọ́ tẹ bá ti mú double wá ẹ wá gba solution. mo jẹ bá solution lẹ ire o. ọlọ́run wà pẹ̀lú yín. ire o. bó ṣe àlọ́jọ́ ta bá ti mú wá double yẹn ẹ máa lọ. ẹ lọ àpájọ jẹ lójú o torí kó o tóbi ọmọ ọdún mélòó ni náà. yóò wà lápò tèmi yóò wà lápò mi. Joshua mo mọ owó ògbólé ìgbéri o owó ògbólé ìgbéri o. Oníbẹ̀rẹ̀ ti dẹ́ o buy bottle bread. Buy bottle bread. Ó ń gbẹ́ná fẹ́lifẹ́li buy bottle bread. Buy bottle bread. Buy bottle bread. Ó gbẹ́ná yan bottle buy bottle bread. Oh yeah, bottle buy bottle bread. Buy bottle bread. má lọ dúró ìfẹ́ wà náà. Àǹtí àǹtí buy bottle bread. Buy bottle bread. Oníbẹ̀rẹ̀ ti dẹ́ o. Buy bottle bread. Buy bottle bread. Buy bottle bread. Oníbẹ̀rẹ̀ ti dẹ́ o. Hello, sister. Ẹ jọ̀ọ́. Kí ló tẹ̀ ń tẹ̀lé mi kiri? Ẹ má tẹ̀lé mi kiri. Ẹ ká sọ sá. Ẹ ká sọ. Jọ sísè mi lédi tó sanra tó pupa tó máa ń ta bread tó ń gbé bíbẹ̀. Wọ́n ga díẹ̀ báyìí. Wọ́n máa ń ríran. Ok, màá bá yín fún wọn, ẹ má bẹ̀. Kí lẹ tún dúró ṣe? Kí lẹ fẹ́? Kí lẹ tẹ̀lé mi kiri? Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, mo wá solution sí ọ̀rọ̀ ilé ayé mi. Mi mọ kọ́kọ́ tẹ́ ìsọ̀rọ̀ ń pa mí, mọ mi ní solution kọ́kọ́ lọ mi, mọ kọ́ tẹ́ ẹ má kúnlẹ̀ fún mi, kí ẹ ní mi lára, kí lẹ tẹ̀ tẹ̀lé mi kiri, kí lẹ tẹ̀ wá mi kiri, ẹ jọ̀ọ́ máa pariwo lé lẹ́yìn lórí o, ẹ má kúnlẹ̀, máa pariwo lé lẹ́yìn lórí o, kí ló dé kí lẹ fẹ́? Ẹ fi mí sílẹ̀, ẹ máa lọ, ẹ má wá mi wá mọ́, ẹ ní mi lára, kí ló dé? Máa pariwo lẹ́yìn lórí tẹ́ bá ti padà wá síbí báyìí. Ọgbọ́n ẹ̀kọ́ tẹ́ ti dá sínú ayé mi láti kékeré. Ó ti tó gẹ́ ẹ má wá mi wá mọ́, máa pariwo lẹ́yìn lórí o, ẹ má wá mi wá mọ́. Lódà, kí ni o fi pé a tún lè ṣe? A tún lè ṣe báwo kẹ́ ẹ̀ ṣó fẹ́ pa mí ni? Kí ló dé gan-an? Ó sọ mí dọ̀tẹ́lẹ̀ mú yẹ̀ ọ̀sán gan, à ń tẹ̀lé ọmọ káàkiri. That small girl come and insult wa. I'm tired. Mo wò pé bóyá tá a bá yìí make effort. I am done making effort. Ṣé mi ò gbìyànjú ni? Ṣé mi ò try ni? Lódà, you promised to stand by me. And I've been doing that. Wo elulu tó bá fa òjò, orí ara ẹ̀ ló falẹ̀ o. I am done. It's your cross. Carry it. Really? Yes, really? Kí ló dé? Títí bàbá mi ni máa pọ̀.
dúró ní èyí ẹ̀yin wẹ̀rẹ̀ wo nìyẹn. yóò bàyà láyà rẹ̀. kí ló dé. bílẹ̀. ṣé o ṣọ̀kò lè lè ta? eléyìí ó dá ẹ lójú pé òní. bẹ́ẹ̀ni. sórí rẹ ò bá dàrú. orí mi dàrú ẹ tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀rẹ̀ mi jẹ́ ní dájú tí mo fi wọlé wọ́n da yín lọ títí jẹ́ tẹ̀mí sáré kò fi wọlé. bílẹ̀ abíwá káàkiri kó o máa bọ̀ mọ́. àwọn tẹ́ fi ẹ́sì báyìí báwo ni tẹ́ fi jẹ́ lulẹ̀. lè gáàdì ọ̀gbẹ́ni olórí ọ̀dọ́ súnmọ́ bí àwọn tí a fi ọ sínú ilé ìdá àwọn tí a fi ẹnu ilé ìdá àwọn tí a fi ẹnu ilé ìdá ọ̀yá sìgá àwọn tí a ń bà lù ìjẹ́ tí a ń bà àdúgbò ìjẹ́ rí. ó ti sọ àdúgbò ajá àjálẹ̀. Máṣámà. wọ́n wá yín lé ní sà. wọ́n wá àlejò yín ní sà, wọ́n wá yín ní wọ́n dúró dé yín báyìí sà. bẹ́ẹ̀ ni sà, ẹ má bọ̀ sà, ẹ tètè sà. bẹ́ẹ̀ ni sà, ẹ ṣe gan sà, ẹ ṣe Máṣámà. ẹlẹ́dàá ọba bẹ́ẹ̀ sí wàá wà ṣùgbọ́n tó rí ọba fi ìyà jẹ ọ́ ìyá ọ̀jẹ̀ páàlù sí ọlá tí ò bá wá. sáwọn ará bí yẹn wà ń ta. orí ọjọ́ ẹ. ìwọ wà nù lẹ́bí o fẹ́ sọ àdúgbò wa di àjálẹ̀ o ṣe bó ṣe wọ̀n ẹ́. kí ló ṣẹlẹ̀? wọlé. ẹni sọ. ẹgbẹ́ ló sọ àlọ́ mú yín. tani. kí ló ṣẹlẹ̀? kò yé mi sí àmà o. báwo ló yẹ jẹ́ káwọn yẹn wọnú ilé wa? báwo ló yẹ sọ wọ yé mi o. Ṣámà ní sùúrù Mr. Man ẹ jọ̀ọ́ báwo ló ní ọ̀sẹ̀ jẹ́ sí ẹ. Ṣámà mi ni àwọn ló ní gbogbo lé. àwọn ló ní kò sọ àdúgbò ìdí àjálẹ̀ kó má gba àwọn ọmọ bó ṣe wù ẹ́. ó ní tòrótòró rè ilé ní bó tòrótòró nínú ilé. òun lè kú bọ́ ṣé bẹ́ẹ̀ ni. Samson ṣé bẹ́ẹ̀ ni. ẹ wọ ẹni sùúrù ní tó bá wù yín lẹ lè fòun ṣe. àwa làwa nílé. lẹ́sẹ̀ kí ni. àwa làwa nílé. ẹ̀yin méjèèjì. àwa tá a nílé ni kí lẹ fẹ́ ṣe sí. mi gbọ́ bá ẹ̀yin méjèèjì lẹ nílé. bẹ́ẹ̀ni. àbẹ́ ń bẹ́ driver conductor igodo tíṣẹ́rí ọ̀rọ̀ àpẹ́ ń bẹ́. mo mọ̀ ẹ́ jù. Joshua. ẹ ṣe kí ni ẹ ṣe kí ni ẹ ṣe kí ni ẹ ṣe kí ni àwọn méjèèjì. driver conductor ni wọ́n. ìgbà míì gan máa bẹ̀rẹ̀ àṣẹ lówó gbó. akọ̀wé mo sọ fún yín mo lẹ́ẹ̀ kì í ṣe ìwádìí dáadáa ládùúgbò yìí. àwọn tẹ̀ ń lálọ́ọ̀dù léyìí. ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ ládùúgbò yìí. ẹ̀yin lẹ kọ́lé kí iṣẹ́ ọwọ́ yín o. ó níbi tá a ti ń rúgbú. sẹ́ẹ̀rí owó a máa jẹ́wọ́ fún. fine Ṣámà mo fẹ́ kan sọ náà nìyẹn ẹ̀yin fi ìbàyẹ̀ fi ń disgard ẹ ní ẹ̀rọ tó ń pawó lé. ìrọ̀rùn a ní bísínẹ́sì tó ń pawó. kọ̀ǹdọ́tà mọ́. ẹ má bá wọn pariwo gbogbo ariwo tẹ̀ ń pa yìí ò necessary ẹ jẹ́ àkó wọn lọ sí police station. station. ọ̀rọ̀ ayọ̀ ọdún tá a bá ti lọ sílé. ẹ kọ̀ǹdọ́tọ̀ ni. ẹ jẹ́ ká mú yín débi tá a ti ń rí. ẹ wò ó lè mú yín débẹ̀. ẹ jẹ́ ká mú yín débi tá a ti ń rí. ẹ jọ ẹni sùn. kò yẹ kó lè tó báyìí. ẹ má dùn wọn o. ẹ ṣáàjọ mú ayé ìtẹ́ ẹ lọ fún wọn. olórí ọ̀dọ́.
ẹni ó kọjá bí. èwo kí ni ó lò. pápá fojú ọwọ́ gbá ẹsẹ̀. ilé wa sẹ́yìn mọ àwọn rí ni. ẹ wo ẹjọ ẹ bá wa pe fìwà wá fìwà ẹ. Kazeem sóòrí wa ni. kò yé mi tí ẹ náà lálúlẹ̀. bíwà. Joshua. sóòtì ẹ̀ mọ́ wọn. ọmọ wa ló ń gbé wa. ó yà wò wọ́n o. wò wọ́n o. ṣé ìwọ arábìnrin máa wà bíbí? ọmọ wa àjọ gbé ni àjọ gbé ni. ẹ ṣàánú abiyamọ ẹ rí pé ẹ ti lọ ọmọbìnrin yìí. ẹ fọ ọmọbìnrin yìí dáadáa. ní tilẹ̀ ọ̀dà ìwọ tẹ wà bí kí ni ẹ ń pè ọ́ fi wà tẹ ẹjọ́ kọ́lé ẹjọ́ ra mọ́tò yìí ni ilé tí ẹ máa kọ́ yìí máa ṣe lé kékeré ládùúgbò tí a. sísè tẹ jẹ àmì lẹsà. àwọn aláǹlọ́ọ̀dù ní ẹ mọ̀ pé ká wá wo irú àwọn èèyàn bóyá ká wá wo sí ọwọ́ wọn. ẹ sà ẹ wo ẹ jẹ́ kémi ò jẹ́wọ́ ẹ jẹ́ sọ̀rọ̀. ẹ tó òun sọ̀rọ̀ àrọ̀ yìí kó máa ma ní irọ́ irọ́. àdúrà lè pa mánu ẹ jẹ́ gbọ́dọ̀ ṣé àmàlù ìmọ̀ràn tèmi rẹ̀ ntí mo sì rí rè tá a bá fún dùndùn ní fòkùnkùn kò ní bàbá púpọ̀ àwọn èèyàn yìí ẹja lọ kí àwọn àdìgbà. ẹ wo ẹ jẹ́ kí ẹ jẹ́ wo. kí ló fẹ́ sọ. jẹ́ sọ̀rọ̀ Joshua jẹ́ sọ̀rọ̀ bí wọ́n dé. mo sọ̀rọ̀ kí á jáde. sẹ́rí wa òun gangan ni Ọlọ́run lò fún wa. òun ní ATM. bẹ́ẹ̀ yẹn kọ́ sà. tó ń pọ̀wọ́ àbí. sẹ́rí bó ṣe wà àríran ni sà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lẹ́yìn ọkùnrin mi ìgbúrò gbà tí. ọbalẹ̀ o Joshua. tí a mọ̀ landlord. ọ̀yá mò ń gbọ́ bó ṣe. sẹ́rí ẹni bó ṣe wà yìí ó ní ẹlẹ́mìí ni tí ẹ̀mí bá ti gbé ó máa ń jíṣẹ́ fáwọn èèyàn ìran tó bá wá rí máa ń ṣe táwọn èèyàn bá ti wá mú wá òun kò ní gbà. asunkun rojọ́ ilé ní túbọ̀ sunkún. òkè sà tó bá ti wá mú wá kò ní gbà. tí ó bá ti wá gbà àwa máa fi àwa máa gbà. tí ó wà ókè. kílé tó rọjú. ó ní kí n bá sunkún ó tún rọjú ojú ẹ̀ tún ní kí n bá ṣe. tó bá ti wá ríran àwọn èèyàn máa wá mú wá àwa la máa wá ń gbà ẹlòmíì fún wa 1 million èmi fún wa 500. lórí ipa ríran nìkan. ṣé wàá rí ilé tibí tí ẹ̀ka torí ẹ̀ mọ́ ọ̀dọ̀ ti wá lọ́hùn bẹ́ẹ̀ ni sà. ilé òun ẹnìkan ló fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ wa. bẹ́ẹ̀ni. ó ti wọ́n ti ń kọ́ lọ ó wà rà mọ́lẹ̀ fún wa. ó wà bẹ̀rẹ̀ sí wà bá wa pọ̀ tán. ó dàbẹ̀ ẹjọ́ ká gbọ́rọ̀ ẹnu arábìnrin dáadáa. tó o máa ríran tó mọ́. ẹ wo lóòótọ́ ni pé nǹkan máa ń ṣe mí èmi nípa ìran rírì ni mo kọ́kọ́ ń pa mí níran. oríran ò mọ ní oríran ó wà lọ́wọ́ mi oríran epo àmà ńlá ẹ̀jẹ̀ ló wà lójú ẹ̀ báyìí. kò lè yé yẹn máa ń gbẹ. ọ̀rọ̀ wọn àbọ̀ àbá ni. ayi. ẹ jẹ́ ká ṣe báyìí. àmọ̀ràn mi ni pé ẹ jẹ́ padà lọ bá àwọn association tí wọ́n ràn wá wá. àti ráwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ìyá ríran wọn a dẹ̀ ti ráwọn tí wọ́n mọ̀ àti màpèdé tí wọ́n ń gbèrè ṣùgbọ́n ìkìlọ̀ kan tèmi ò fún yín ni pé ẹ jọ ẹ má jẹun sá lọ o. ní bíbà ẹ̀yin àkó ọlọ àgọ́ ọlọ́pàá mo tó ń towí o ẹ má jẹun sá lọ o. ìjà wọn kún mọ́ dá wọn bí lè. ẹ lè sá lọ ẹ fẹ́ sá lọ ní. ẹ kú ẹ àti ẹ lọ. ká lọ tún iṣẹ́ ìwádìí wa ṣe dáadáa ibi èèyàn ti rówó tó kọ́ irú àwọn ìlera bàtà yẹ lórí pẹ́ ríran ẹ̀jẹ̀ àlọ́ tún ibẹ̀ wádìí dáadáa ká má lọ jìjà ẹbí ìbẹ̀rẹ̀ tí rówó ra mọ́tò dẹ̀ǹdẹ̀ tí ẹ gbé wá tí ẹ ń gùn kiri lórí pẹ́ ti kọ̀ǹdọ́tọ̀ tàbí ríran ẹ̀jẹ̀ àlọ́ lé àlọ́ tún ìwádìí wá sí dáadáa ṣùgbọ́n o tí adéré ọ̀rọ̀ ẹ báyìí lọ sí mọ́ ẹ lórí. ìjọba máa jogun lé o ìyá má bàjẹ́ gan o. mi mọ bàbá ìjọba àṣìpá mọ. yọ ọmọ lépọ̀ o. kò ní sí. yọ ọmọ lépọ̀ ẹ jọ torí Ọlọ́run ẹ̀yin ará ilé ẹ má jọ sá lọ. bí ìyá tó padà bọ̀. ìyá wọn gúdú mọ́ dá wọn bí rẹ̀. ní báyìí bó ló ń lọ. broda ẹ tó tó. kí ló ṣe é máa pàdé. broda ẹ tó tó. ó mú ẹ o.
agbáfinà lórí ẹ̀ wọn ní fífa ẹ̀ kó síbi tí wọ́n fẹ́ lọ. abọ́sẹ̀ àwọn ọmọ tó bá padà rí bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ mo sọ fún ẹ̀yin èjì. ó fẹ́ parí àjò. ẹ má kú fún wọn o. ilé wọn rẹ̀ àmọ́ wọn dáadáa. ọ̀rẹ́ sánà lọ́wọ́ àbí. èèpọ̀ ló wà lọ́wọ́ àbí. ẹ̀jẹ̀ lélẹ̀ báyìí. àmọ́ wọn dáadáa. sọ yẹ kó di ilé wa ló ní kú ni. mọ́tò ọlọ́run mi. Ọ̀dà Joshua fífẹ́ nílé lambo mi. Kí ni tí yín yé ní òun ṣe ń gbà bàbá ìjọ yín yé yín sáà pé ìgbà tẹ̀lé jẹ́ Anthony Joshua. Bàbá ńlá sàmà. Wo ẹni tó gbọ́ ló gbé bò. Ṣé torí pé mo pera mi níyàwó bàbá mi torí ẹ̀ lẹ ṣe lé ọkùnrin lára mi àbí láti òní lọ èmi àti àjíjọ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà. ìyàwó bàbá ẹ̀ sinimá ládé o àwòtún ò lélẹ́yìí ó kọjá àfẹnuròyìn ọdúnládé adékọ́lá àfikọ́lọ́run ṣàánú ẹ lórí ọmọ tó bí o. ìyàwó bàbá ẹ̀ ní sinimá ilé lálejò àti gbé jáde. ó ti jáde Kasagba mi gbóró títí ọdúnládé adékọ́lá àtọ́mẹ̀ Táíwò àwòyẹmí gbogbo ayé ló ń pè níyàwó bàbá ẹ̀. o rí mi lórí ìdúró pé ẹ̀gbọ́n bàbá mi ló dúró yìí o ìyìn tó pọ́nlé ìyìn tó yẹ sí. Desire ọmọ rẹ mi nílé yìí. wọ́n ti sọ̀njà ta lọmọ rẹ ta lọmọ ẹ ṣe ẹgbẹ́ ẹ ló pè mí ó ti pọ̀jù kí ló dé olóbìnrin tó bá try láti fẹ́ bàbá òun máa kú ni ó sọ bàbá ẹ̀dá pààyàn because she doesn't want any woman near her father ikú ni ó lásẹ̀ lẹ́nu ẹ̀ bàbá ọ̀tẹ̀ ó fojú sáyẹ̀ rírì máa bọ̀ ìyàwó bàbá ẹ̀ ẹni tí ò bímọ láyé tó rò kọ́lọ́mù sóore fún sinimá yìí ni kẹ́ra kẹ́wọ̀ ó ti nù jù ó kọ́nilẹ́kọ̀ọ́ kọ́nilẹ́gbọ́n Táíwò Àwòyẹmí ló produce ẹ̀ Wasiu Owóyẹ Gáúsù ló direct ẹ̀ Ọláyẹmí Jimá Yẹm Kẹ́m ló package ẹ̀ starring Ọdúnládé Adékọ́lá Táíwò Àwòyẹmí Ọláníyẹ Fọjá Sanyẹ̀rì Ọláyẹmí Jimá Yẹm Kẹ́m Mọ́rẹ́nìkejì Aláwùsá Màmá Ẹ̀rẹ́kọ́ Káyọ̀dé Akíndínà Mr Paragon Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́ Tósìn Ọláníyì Gbàbẹ́ Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá Adéwálé Alẹ́bíoṣù Ọlámídé Ọdúnládé Ọláyínká Ọláolúwa Májẹ̀kọ́dùnmí Tèmítáyọ̀ Olúwaṣeungbélétọ́ Àjọkẹ́ Oníyẹ Ọmọtáyọ̀ Ṣọ́gẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ìyàwó bàbá ẹ̀ subtitled in English ó ti jáde sórí VCD nìkan báyìí go get your copy now. tó bá jẹ́ kó o ti fẹ́yàwó mi gbà náà lọ tó ti bímọ mẹ́ta àbó ti bí mẹ́rin tóun ò ní nọ́mbà kankan ẹ dákun sí yóò fà kọ sí nísì. mo rojú bọ̀bọ̀ yẹn bẹ̀yẹ ó fẹ́ gún mi ní fọ́. ó ní ìdòwú yìí bá ẹ sọ̀rọ̀. orúkọ mi ẹ̀yìn owó mo lóògùn. méjì kúrú náà ni bàbá à ń jọ ní ọmọ fúnra rẹ̀. ọ̀pọ̀ mi dà. ṣe ní àwọn olórí burúkú egun tó máa ń yí àṣà rẹ́pọ̀ egun yẹn jáde kálá egun yẹn jáde láti inú aṣọ ẹ̀ máa pa ogun wọn. olórí burúkú á lè máa yẹ egun sáṣọ. wẹ́rẹ́ ni. ó ti ń di èèyàn lóòlò. táwọn tó kàwé tọ́lọ́run kẹ àzìntọ́mọ báyé ìṣe lọ tó bá bá wa ń bí àwa náà máa bú. Can you imagine. bẹ́ẹ̀ni rẹ̀ dákẹ́ ìwà pẹ̀yìntàn lásán lásán. ìyàwó tèmi ló bá bẹ́ẹ̀. ohun tó kàn sí ni pé ká fún ọmọ wa lórúkọ grandma ẹ gbé ọmọ wa. tí orúkọ bá jáde lẹ́nu ẹ yẹn àgọ́ tó wà wájú ẹ ni màá là mú ẹ lórí. ṣé Jésù ló ṣe kò mọ̀ ni ayé ẹ fẹ́ bàjẹ́ ni. ta ló ṣe rà. Are you normal? What's your problem? How do you go? How can you just come to if it doesn't shake, come by somewhere that you can see me timber and caliber or then walk or jump talk, it's talking rubbish. Anthony Joshua àṣé yìí mẹ́kì owó tó tó yẹ lórí mi ẹ̀dẹ̀ wọ́n fìyà jẹ mí ẹ̀dẹ̀ tọ́jú mi oúnjẹ àárọ̀ ò bá ti tọ̀sán ò bá ti tálẹ̀
mo wá ń tàràkà kiri kò dá ọ̀rẹ́ mi àjẹ́ mi o èyí tẹ̀ lọ kọ́lé síbì kan ẹ̀rọ mọ́tò yìí ṣe gbogbo ẹ̀ kò dá o kò dá o. pẹ̀lú sórí lákòókò náà. Má gbé wèrè wa o. Má gbé wèrè wa má sọ ẹ̀fọn èké o sọ̀rọ̀. Kékeré gbogbo fọ́ọ̀mù ìjà ìpínlẹ̀ tí ó bóyá sọ̀rọ̀ lọ àmì ẹ̀ṣẹ̀ mi kì í ṣe kíjà ìfọ̀nà tí mo fẹ́ sọ kì í ṣe gbà wá náà wò jọ́sọ̀ alẹ́nu mi tó sọ̀dọ̀ rẹ̀. Tiwa sórí lóòótọ́ tabaníkà ọ̀rẹ́ dáadáa alẹ́bi wọ́n sì ní tí ẹlẹ́jọ́ bá ti mọ̀ èdè ẹlẹ́bi gbẹ́gbẹ́ lórí ìtọ́lẹ̀ torí tábà wò náà dáadáa nídàkejì àtúnjẹ̀bi nítorí pé gbogbo àwọn èèyàn tí ìwọ́n sọ pé akọ́lé lórí ẹ̀ arọkọ̀ lórí ẹ̀ yìí gbogbo wọn náà ti wá láti wá sẹ̀sán oore fún wọn tó mọ sọ fún wọn pé òfẹ́ rí wọn mọ́ nǹkan jáde o ìwọ òfẹ́ rí wọn mọ́ o wọ́n pariwo lélẹ̀ wọn o ò ṣe kankan fún wọn o àwọn sì mọ̀ pé o ṣiṣẹ́ fún wọn. ó gbà wàhálà tó tiẹ̀ máa ń fà wá náà ṣe nígbà tí o bá ti wọ inú tíbí lọ ló jẹ́ káwa máa gbà á. ẹ̀wọ̀ aṣọ tí mo wọ aṣọ ló ya mọ́ mi lọ́rùn èdè ọmọ yìí ṣe ń dùn ṣó yẹ kó rí bẹ́ẹ̀. wo bí fiwa máa ń pè ta lásán ni àwọn ò mọ̀ ń pa ẹ̀ torí ìwọ gangan fúnra ẹ ló fa aṣọ ya fúnra ẹ tó bá ti bẹ̀rẹ̀ ọ̀yí ọmọ ìyá ni tó ti yọ tí ó bá jẹ́ pé bóyá ọlọ́run jogún aṣọ púpọ̀ gan fún ọ tó bá pé kí ní ń gbé ọ ní gbogbo gbà ní òní lásán kankan mọ́ o. ìgbà tẹ́ni nígbà gbẹ yẹn tó máa ń daṣọ lọ ẹ ti gbogbo ẹ ti di ráàdì. mo pẹ́ gbọ́n tàbí lọ́jọ́ pé àwa ni ìyá yìí pé ìyá yìí jẹ mí ó dì mí o. kò dá o ẹni mímí lọ́sẹ̀ gidi ṣẹ̀dá gbowó gidi lórí mi joshua gàdá anthony anthony gàdá. Ìwà pẹ̀lẹ́. Ibi wo la ti ẹ̀ ń kí ó tiẹ̀ dá wa lóhùn. Ọ̀dà Fiwa torí tiẹ̀ ni a sì lọ ra kínní ìgbé ká lè fi tù ọ nínú torí àwọn náà mọ̀ pa jẹ̀bi àtọ́jú ara tẹ̀lé àìsí èèyàn dáadáa làwa wò pé ká ti àti ìsinmọ́ change wa pẹ̀lú rẹ̀ la fi lọ ra gbogbo ohun tí ẹnu ń jẹ. ṣó tiẹ̀ rí àmọ̀ tẹ́lẹ̀ ni àmọ́ nísìnyí tá a ti mọ̀ gbogbo nǹkan kí nǹkan tó bá ń fẹ́ láyé ìwọ ṣáà máa sọ fún wa a máa ṣe Fiwa tí mo ti dárí dì mọ́ ọmọ tí ó ṣẹlẹ̀ Fiwa sórí ètò ṣe kókó tó ṣe pàtàkì jù bẹ̀ òun ní ti ibi tí ọ̀rọ̀ ti dàrú wa afẹ́kọ̀ọ́ tẹ̀lé wa lẹ́yìn kan tẹ̀lé wa lọ́dọ̀ àwọn landlord association wa kí ọba àbá sọ̀rọ̀ pé ilé tá a kọ́ síbi tá a kọ́lé sí pé àwa mẹ́tẹ̀ẹ̀ta ni a nílé o pé o mọ gbogbo bí owó ṣe jẹ́ pé àlọ́sẹ́sọ àgbégbá kankan lé ọ lórí. àbí bá a ṣáà ṣe mọ̀ ẹ́ rí jágàjágà náà láti jọ. olùlọ sí ẹni òwe. má ṣe bó ṣe tó wà sórí ọbẹ̀ ti gé ọmọ lọ́wọ́ ọbẹ̀ ti ṣe tí ó ṣe gbogbo tó ń fẹ́ràn láti ṣe díẹ̀díẹ̀ fún ẹ̀ wò. gbogbo àwọn kinní yìí. nǹkan kan tiẹ̀ wà tó láìkì àwa lọ́rọ̀ onígbòpó tẹ̀pa mi tó máa fi mú gàrí. wọ́n sì yan tó gbẹ. tó ti bọ́ lẹ́nu ní kí wọ́n kò ní kó ló ti báyìí. Joshua ó ṣe ìgbìmọ̀ sí wa torí ní ìdẹ́gbẹ̀rún kí ló rẹ̀ ti. mo fẹ́ kó gbogbo ṣe é wò ó má dàbí nígbà yóò ṣiṣẹ́ lára wọn. ó gbé dáadáa àyàn gbòógì. kí n gbọ́ bí orógbó bẹ́ẹ̀ ni ò ní kú mọ́ báyé bá ń jáyé bọ́run bá jọrùn káyé mi tutù bí omi. ara mò ń yà ó ó sì pọ̀ gan-an ó pọ̀ gan-an débi pé ọlọ́run nìkan ló lè mọ tí ó jà sí. kódà orin rẹ̀ náà ń kọ
ìwọ náà dárúkọ o. mọ́mì wo. mọ́mì rẹ ni. èmi ò mọ̀ wọ́n rí o. wo bó ṣe ń bínú yìí ó tó bẹ́ẹ̀ ò ní bẹ́ẹ̀ lọ ṣòrí lákọ̀ọ́kọ́ ó ràn wá lọ bẹ̀ wọ́n ṣùgbọ́n lọ́jọ́ kan tá a béèrè lọ́wọ́ ẹ̀ tó sọ ń pa wọn tó dẹ̀ júwe ọ̀dọ̀ wọn òun ló mú wa lọ. ẹ kú jẹ́ kú ẹ sì pẹ̀lẹ́ elédùn fún yín lálàáfíà ẹ wo ẹ ní àlàáfíà tí ó pè yín ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ṣùgbọ́n bí mo ṣe ń wo ojú méjèèjì kò dábí pé mo lè rí. lóòótọ́ ni ẹ lè má ra wa rí ẹ̀yin lè la wá wá. ẹ̀yin la fẹ́ rí. bá a ṣe dé ẹnu ọ̀nà làwọn èèyàn ti dúró yín fún àwọn alúrẹ̀ yìí díẹ̀ ọlọ́run fún yín lálàáfíà. àmín. a fẹ́ rí yín o. bẹ́ẹ̀ni àbí. bẹ́ẹ̀ni fẹ́ẹ́rí láfikún kí ká má bàa gbà yín lásìkò ó kọ tèmi náà ń pè láǹtọ́ni. èmi ni Joshua. ọ̀rẹ́ làwọn méjèèjì. àti pẹ́ ọ̀rẹ́ bí ọmọ ìyá. ẹ lè pè wá ní Anthony Joshua. Joshua kọ Joshua. ó dáa kí n mọ wá lè rí ṣe fún mi. ṣe rí Fìwà ọ̀dọ̀ wa ló wà. Fìwà Ṣọlá Àkànkẹ́. ọ̀dọ̀ wa ní ìlú. wọ́n lè kó wà lọ́wọ́ àwọn bó ló ṣe la o. ṣe lè jowó ni. bó ló ṣe la o. bẹ́ẹ̀ni sọ jáde orí ẹ̀ ò pé rárá. àwọn sọ pé èmi mo pèrè mo pèrè. ká lọ ga. ṣé èrò ọ̀sán mi pé àwọn ṣubú àwọn ọmọ ṣe kó wà lọ́wọ́ àwọn ọ̀rẹ́ àwọn nígbẹ́ ni. já mójútó ọmọ yìí. já mójútó ọmọ tó bá yà wà náà máa láàgbé o. já mójútó ọmọ já sálọ já máa sálọ. àjà sálọ jáde. Joshua àwọn òní ẹ wo kí lẹ fẹ́ wí jáde. kí ló fi wí. ẹ̀gbọ́n wà lọ́wọ́ mi. sẹgbọn ọ̀rọ̀ epo iná náà sọ láti ẹ̀kan ilé ọ̀dà mi pélé epo náà ti ṣiṣẹ́ o bóyá ọmọ nígbà yìí ni wọ́n. bóyá wọ́n jí bọ́ǹkì. kò yé mi o kò yé mi. Joshua. ọ̀rẹ́ mi ẹnu gbẹ. ẹnu ń gbẹ. yéèmọ̀ abẹ́rẹ́bẹ́rẹ́ tún páàkì. gbẹ̀sẹ̀. ẹni tó fà á nìyẹn nígbà tó bẹ̀rẹ̀ sí dójú tì mí kiri àdúgbò ó ní mo ṣe dànù dẹ́sẹ̀ pé mo lé náà ṣùgbọ́n ẹ wò bẹ́ẹ̀ tí ẹ ṣe lẹ́ẹ̀rí ṣá inú mi ti dùn torí láti bí oṣù mélòó kẹ máa wá wò ó àrò ẹ̀ kàn ń sọ mí ni tó jẹ́ bí mo sùn báyìí mo lajú báyìí mo máa kí n ṣàrè ló ń ṣe ni bẹ́ẹ̀ ṣe wá lẹ́ẹ̀rí ẹjọ́ ẹ bá mi sọ fún kó wá rí mi ẹjọ́ ẹ má jẹun kú báyìí ṣe bẹ́ẹ̀ náà rí mi. ẹ wo ìyá wa àgbáyé àdálẹ̀ lágbára Ọlọ́run ẹ ní kú báyìí tẹ bá kú ó léwu ẹ lè kú báyìí àmọ́ tẹ ṣe ò dáa. ó kù díẹ̀ káàtó. kò dára. ó burú gidi ni o. ó burú gidi ni o. ẹ wá ta ọmọ nù nítorí kíni n tẹ tanu làwa gbà mọ́ra etí ẹ. ó dà gbogbo ń tẹ bá bèbí náà gbà lójú bá ti mẹjọ ẹlẹgbẹ̀ẹ́ ní pẹ́ lórí ìkùnmí èmi náà gbà kan máa ṣe ìdá ṣùgbọ́n ẹ ṣáàjú ìdílé lọ ẹ bá mi mú wọn bá mi bí kò tiẹ̀ jẹ́ pé ẹlẹ́jọ́ ń gbé mi
ẹ kúkú mú mi dání ẹ̀jẹ̀ tẹ̀lé yín. ṣe rí tó bá jẹ́ tó ní rírí ni ẹ ti rí nígbà tẹ́ ti rí wa. ó di dandan o torí pé tẹ́ bá rí o máa wúlò àwa náà. bẹ́ẹ̀ ni. ẹ kúkú mú mi dání ẹ̀jẹ̀ tẹ̀lé yín. ẹ má tẹ̀lé wa. sórí tẹnitẹni tẹkísà ń ta tán nǹkan kí nǹkan tí ò bá tiẹ̀ ṣẹlẹ̀ àwọn náà ṣàṣọlọ́kọ ẹ wá sáyé ìwà tí ẹrù ti yẹn. nígbà yẹn kọ́ kí lè tí àwọn náà ṣe yàn mí nípọ̀sí tí wọ́n ta mí nù wọ́n lé mi síta tó bá yẹ pé èmi ti wá kú nígbà yẹn kan ṣọ́ máa wá mi kiri. síbẹ̀síbẹ̀ náà ẹ jẹ́ a dúpẹ́ fọlọ́run ó yẹ kó bínú bó ṣe ń bínú nítorí tẹ́rù bá sá olówó rẹ̀ náà wà dandan ó ti lọ ó ti wáyé ó ti ṣẹlẹ̀ náà nù nígbà tó lọ́wọ́ ní kò wà nípò tó wà lónìí nù jẹ́ a tó dúpẹ́ fọlọ́run jẹ́ a dúpẹ́ fọlọ́run yọjú sí wọn kan gbó tiẹ̀ kàn sí kan yọjú sí wọn kọ̀ọ̀kan bá wọn ti rí díẹ̀ bóyá tí wọn bá lóògùn bóyá ara wọn tún balẹ̀. èmi mi ò níbi kankan lọ. ó ní lọ. Jésù má ṣe bó ṣe tó má ṣe bó ṣe tó sórí bí ìyá ìṣe ń ṣàárẹ̀ yìí tó bá lọ tibẹ̀ dákẹ́ tí nǹkan máa mórúkọ ẹ sẹ́nu lọ́rùn. ẹ tábà mo lọ sí ọ̀run kan ṣé máa sọ pé mi ni mo pa wọn. wọ́n sọ bẹ́ẹ̀ o àwọn ayé ya wèrè o wọ́n sọ bẹ́ẹ̀ o wọ́n sọ bẹ́ẹ̀ pọ́nmọ́ tí ìyá rẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ títí tó fi jáde láyé nù wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n á mú ẹ ní nǹkan mi o. èmi ò lọ sí ẹni wí èmi lọ síbi kankan. fi wá ọmọ ẹni ní agídí lórí o. wọ́n ṣe é ní ìkọ̀kẹ́. mo ti ṣe orí ẹgbẹ́ mi sílẹ̀ ìdúpọ̀ ọlọ́gbọ́n mi tó fojú kàn kí ló wá dé tó dé wá dájú mi bẹ́ẹ̀ tó já mi lẹ́bẹ̀ẹ́ látọ̀jú ẹ̀ tó yọjú sí mi tó dé kí ṣọ̀dájú ọmọ bẹ́ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ inú ìṣẹ̀lẹ̀ mọ́nà ọ̀tá mìíràn ẹ̀sán nígbàmọ́ tí ò yàn bíi tí ò lára inú ìṣẹ̀lẹ̀ kò wá rí bẹ́ẹ̀ kọ́ ó dá má fi sí i kí ló wá dé ó gbogbo dára ẹ̀ ó dé ẹ ṣàmì bó ṣe ń ṣe mí bó ṣe ń ṣe mí lẹ́yìn sí i. Ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ̀ bọ́ sí i. ló tẹ̀ ti bọ́ sí lọ́rùn báyìí. ó yẹ wọlé. àníkẹ́ ẹ wọlé. ó máa dàbí àrífẹ́. ó ti yé mi ẹ jẹ́ kí mi wọlé. Àtọ́ni sẹ́yìn. ẹ tẹ̀lé mi. ó yẹ wọlé. alẹ́ wọlé ẹ̀yin náà ti pààyàn láàmú wúrà ẹ wọlé ẹ wọlé. ẹ má lọ gbàgbọ́ ló. ẹ lọ gbogbo ti ṣe ìwọ làwa gbójúlé ìwọ làwa fẹ̀yìntì ò bá dákun. ẹ ra mọ. ẹ má bọ̀. báwo lára ẹ̀yin pípù yé èdè kí ni mo rà nígbà yín ṣé ẹ̀mí aláyọ̀lẹ̀ ni yín ni mi ìfẹ́ rí wọn kí ló dé. gbọ́ àwa náà sùúrù sí i sórí àwa làwa mú wọn débi torí wọn ò lè mọ bí tí wọn fi kú láìláì nígbà tí wọ́n ti rojọ́ tá a ti dẹ́bi wọn fún wọn tẹ́lẹ̀bí bá sì ti mẹ̀bi ẹlẹ́bi kí ní pẹ́ lórí ìkúnlẹ̀ làwa fi mú wọn wá bí náà sùúrù sí i. sórí wọn ti gbìyànjú o mi ò ní tán ẹ o wọn gbìyànjú àwọn gbìyànjú. wọ́n padà try later. wọ́n gbìyànjú o ṣé wàá rí nǹkan wà yẹn báwa mú lé wọn lọ́wọ́ ṣàánú wọn. Elder, ẹ tiẹ̀ jókòó ẹ jókòó ẹ̀yin náà ẹ jókòó. a ní lè jókòó a lè jókòó ti dínà tipẹ́. ẹ já káwọ dúró báyìí. Àyìndé Káṣíró ọmọ Fáládé. ṣé wọ́n náà. àìlànà kò ní tìǹbù.
Are you Àyìndé? Ojú yín yóò jẹ́ àjòjì Àyìndé rárá. Mojísọ́lá Àyìnkẹ́ tó kú lóyún níjọ́ kìíní àná. Ó wá ọjọ́ ló ń pẹ́ ìpàdé òkè jìnnà. Èmi náà wá rèé ó ṣe bí máa kú gbà náà ló ṣe tẹsẹ̀ mọ́rìn mi ò kú èmi rẹ̀ ọmọ tí mo wá tún bí yẹn náà ó wà láyé wà láyé. Lágbára lọ́wọ́n ọba àtàǹpàkò lójú rẹ̀ ọ̀gbọ́n. Mami, ọkọ yìí. Òun ni bàbá ẹ̀. Mami, ṣe rántí. Ọkùnrin tó fi bàbá mi lò pọ̀ nígbà tí mo kéré nígbà yẹn. Tó sáyé mi ti dákúdá mi, bàbá rẹ̀ nìyí. Bàbá rẹ̀ ni bàbá rẹ̀ tún ni. Ó ti dáhùn, ó ti dáhùn. Èéfín mà ní wá o, èéfín mà ní wá o. Ṣé pé ìwà òní mo níwà sílẹ̀? Bó o ṣe fẹ́ mi dọ́kìlì àná, tó fún mi lóyún, ọmọ tó bí nínú. Ìgbẹ́kẹ̀lé ni ó wá sán. Ṣé pé ọdún ṣe bẹ́ẹ̀ fún ọmọ tó bí nínú? Ìwọ ọdún ṣe bẹ́ẹ̀ fún ọmọ tó bí nínú? Ọkùnrin ti ká yóò ti jẹ́. Ìjọba olúwa yóò kọ̀, ìjọba olúwa yóò kọ̀ tó bẹ́ẹ̀. Ẹni tó bọ̀ náà. Bàbá ẹ ṣàánú ẹ wò ká máa dáṣọ fọlẹ̀ kí là á pààrọ̀ ẹ wo ọmọ tó jókòó yìí ọmọ bíbí inú mi. Ọmọ ẹ mo rò tí ọmọ. Òbí ọmọ. Ó gbé ọmọ. Mo fún ìyá ẹ lóyún èmi ò ní kó wájú wọn fún mi pé òun ti bí ọmọ. Mo ṣe rí ẹgbẹ́ tí ẹgbẹ́ fi máa ọ̀rọ̀ mi bọ̀ ṣé kí níta ṣe ń jọ́ sí tó bounce padà tó fi dé pé kí mi ò ṣiṣẹ́ dáadáa mọ́ tí mo wá padà wá síbẹ̀ ní kò sí solution kankan. Kò sí ni mo sọ. Èmi wá tún káàkiri mò ń wá ọ̀nà bóyá màá rí solution káàkiri ibi tí mo ti ń káàkiri mo ti pàdé ọmọbìnrin nípàdé tí mo pàdé ẹ̀ mọ́ àyàn láì pé kí ní tà ń ṣe ń jọ sí òun mo bá fún mi mo fi bá lò ó ní o ẹ wo nǹkan tó bàjẹ́ ti pọ̀. Ó ti pọ̀ àmọ́ ò lè sọ mọ́ ó ti pọ̀ ebe ṣé bẹ́ẹ̀ mi rèé ìwọ rèé ọmọ ṣẹ́ tá a ṣe ni iṣẹ́ burúkú ni orí ẹni a máa gbé ní kaláwore àmọ́ òye ò ní yẹ kádàrá láéláé ọmọ yìí elédùn àdáadáa o orí rẹ̀ orí tó dáa ní látòdì ọ̀run bí bẹ́ẹ̀ bá kọ́ iṣẹ́ tá a ṣeun olúgbọ́n ní sọ̀rọ̀ ní kìjà rẹ̀ sáàsì tí a kìje kò gbọ́dọ̀ kíje bọ́n bá ti ń béèrè òjìyọ̀ ẹ̀rìn èèyàn ní jẹ́bẹ̀ fẹ̀mí rẹ̀ mi la ṣe a fi ẹ̀mí tí a fẹ́ fi ra ẹ̀mí tí ẹ̀ padà kó tó di pọ̀ wá lọ rẹ̀ bọ́ sí kọ́ni nǹkan ọmọkùnrin ọmọ ṣiṣẹ́ mọ́ orí ọmọ ilé. Ìkà máa ní wọ́n ọmọkùnrin yìí o gbogbo inú ẹ̀ pátápátá ìkìdákà ni ìwọ́n tó wá fi ọmọ tèmi ṣe fẹ̀mí rẹ̀ mí lérò ẹ ló máa gbé o rọ ọmọ tèmi ò ní kú ikú kan bí èṣe yíyẹ ìwọ ló máa gbé ẹ̀kọ́ ẹ wò bàbá gbogbo tèmi bá wá bí òun ju òwòsàn ọmọ tèmi lọ gbogbo ìtọ́jọ́ kà sílẹ̀ fúnra yìí kò kàn mí ẹ jọjọ mi bẹ sọ̀rọ̀ ọmọ tèmi gbọ́dọ̀ gbádùn ká tó kú òbí lẹ́nu kò sí nǹkan méjì tí mo fẹ́ mú gbogbo ìtọ́jọ́ kàkà lẹ̀ kò kàn mí ṣùgbọ́n bọ́ọ̀ ẹ ṣe máa gbádùn tó máa forí rẹ̀ gbé ẹ̀kọ́ ẹ̀ tèmi nìyẹn o. ṣe rí solution tẹ̀ ní a máa wá ṣé ó ṣe solution ṣé ìwọ gangan yìí wọn kọ́ lọ dá gbogbo ẹ̀ lẹ̀ àbí ṣé bọ́ náà bímọ lówó. mo fún yàn lóyún àmọ́ mi ò mọ̀ mi bí. ó kò síbà àti sọ mo sọ iṣẹ́ yìí o èèyàn máa ti wádìí dáadáa ká tó ṣe olóòbí mọ kò síbi ò ti parọ́ fún mi tó ń lọ́dún. ẹ wò sá solution gangan ni ó ṣe kókó ó yẹ kí solution yé yín. Ifá ní mímọ̀ bí ẹlẹ́sìn ọ̀yán òjò ní gbẹ̀dú ọ̀run àtòrí kan bàbá mẹ́fà àti síbọ̀. káàbọ̀ ọmọdé ìyáde o
ẹ jẹ́ kí a bá yín là. ṣé epo bẹntiró àbí kẹrosínì. ṣé wọ́n ti sẹ́ ní NNPC ni. Rẹ̀mí ẹnu gbẹ́. ẹnu gbẹ ọ̀rọ̀ fẹ́ jáde nù ọ̀rọ̀ ti fẹ́ jáde. ẹ̀yin náà tí wọ́n sí. ọ̀nà wá sí mi òun wà nù mí. iṣẹ́ fẹ́ jálé yín lórí. méje. ewé yeye méje ewé yeye méje. ẹ ní bẹ́rù. bẹ́rù báwo ṣé mo fẹ́ ti dáàbò ni mo á máa kọ́ sọ́pọlọ. àtàrí àjà méje. àtàrí àjà méje. ewé ìbùtújẹ méje. owó ìbùtújẹ ewé àwọn ìyá mi nù. àwọn ìyá yín bá wo ìyá tiwa ló ń sọ̀rọ̀. ìyá yín wo ni. ẹ wo ìyá kó sínú kòkò kó kó lé. kọ́ wa bẹ̀ pọ̀ sí i ṣé ń dè kọ́ wa gbélé náà tó máa fi gbá dáadáa kí wọ́n gbé fún kọ́ tọ́lá lẹ́ẹ̀mejì. àwọn ni wọ́n tọ́lá èmi máa tọ́lá níbi gbóná. àgbọn kan tó gbó dáadáa. àwọn méjì. ọlọ́pàá sí orí àpáta aago méjì ọ̀sán. wọ́n lè fọ́ sórí àpáta láago méjì lọ́sàn ibi tílẹ̀ bá. Mo fẹ́ jẹ kíkiní àwọ̀. Bàbá jẹ́ ẹ pàpọ̀ balẹ̀ ìfẹ́ wa ń jẹ ilẹ̀ tó ń ṣe lónìí ìyá wa. Ẹ̀jẹ̀ kọ́rẹ́sì. Awo ọmọ ṣe tó múlẹ̀ ìlágbára ṣe tó múlẹ̀ ṣẹ́yìn òní fáwọn kankan ní ẹ̀kọ́ ṣe wéyìí yẹ àbí. ẹ̀fọ́ ẹ̀jẹ̀ ṣe tọ̀rọ̀ ata ìdílé náà ìta ẹ̀fẹ́ tẹ̀ wá náà lóní àti nǹkan fún un. àwa láyé dá wa láàbù kan. nǹkan burúkú la ti sọ mi la. mọ̀ ká o. ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje. àtàrí ni àtàrí tí ìdí tiẹ̀ láàbọ̀. ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje. ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje. Bàgbégbò gúrúgúrú gàjà ìgbẹ́ epo gorí ẹ̀ ọ̀dẹ́bọ̀ gúrúgúrú gàjà ọ̀yà dé. olúbíkin lọ́kọ́ jáwé ọ̀sẹ̀ ìbíkin lọ́kọ́ wàgbò ajímúdẹ́lẹ̀ lórúkúta ògùn wọ̀lú ìta sì yẹ ẹjọ́ jẹ́ o kọ́ jẹ́jẹ́ iná kọ́ mọ́ jẹ́ tó rùn bí iná bá ṣoṣo àjẹ́ bòrùn bá ṣoṣo àgbéjò náà. ǹjẹ́ odò di òdògbò ní kẹrẹ ta ló dá olódù tó fi ń ṣàwo wíwẹ̀. òdògbò ní kẹrẹ ta ló kàn ẹ́ lẹ́sẹ̀ tó fi ń ṣàrọ̀. kí mo gbọ́. kọ́tẹ́ sọ ní báàmù. ṣé mo sọ̀rọ̀ kán lẹ́sẹ̀ ṣé kán lẹ́sẹ̀ ń bẹ nù fa kí ni máa ṣe báyìí náà.
máa fi làákàyèsí tó ń ṣe gbogbo tó máa ń ṣe máa ń fi làákàyèsí kọ́ lè mọ́. gbàtẹ́ ní sàrọ̀. mẹ́rin sọ̀hún sàrọ̀ ń bẹnu fani. odògbò ní kẹrẹ talọ́dà olódù tó fi ń ṣàwo. odògbò ní gbẹrẹ ta ló gbẹ lágbo. àgbò mọ̀sẹ̀yọ̀nù ọ̀bàrà rẹ̀ mẹ́ sọ́ọ́rí bọ́ bá ti gbóná tó gbá dáadáa kọlọ̀ rẹ̀ gbé fún bàbá tó ń bẹnu lé o kọlà bọ́ bá ti à ń là tán káwa lórí ta kálọ̀ rẹ̀ yanjú sí oúnjẹ. ó dà bá mi ó dà. kọ́ máa sọ̀rọ̀ kọ́ máa fi wá àpapọ̀ rẹ̀ mọ̀. yíyan àbí ẹ̀jẹ̀ ṣé òun gan lè fà. kí ni máa sọ báyìí nìyí mójú mọ́ra ṣé abẹ́ ṣe sí àárọ̀ bíi ọ̀sẹ̀ àṣàyà wájú ṣé ọbẹ̀ borí gbẹ́rù ẹ̀ lẹ́rù tó sẹ́yìn bẹ́ẹ̀ ń jarí kọ́ máa ṣe káká máa ṣe kó lè mọ gbogbo olúwẹ̀ tí ń ṣe la fi mú káàkiri àtúndúró. lápáta ní í ṣe yèyé ògún àrìnà kò ní í ṣe yèyé ìjà ògidì ní í ṣe ìyá àgbọnmìrègún níjọ́ tí àmì là bá jí á ní ògidì òjìrì ọba lóde wọ́n rán ọlọ́mọ atẹ́ni wẹ́rẹ́wẹ́rẹ́ borí sàgbéjì bàbá ní kíbi ó sú ibi á sú bàbá ní kíbi ó fò ibi á sì fò ibi á fò àbọ̀ ìbàdàn yàpá ní í ṣe lè yèyé bí kíbi ó fò lónìí òun kíbi ó fò lónìí òun kíbi ó fò lónìí òun. kí ló sọ? ẹni àní ó fẹ́ ní ojú ló bú ọ̀tá sẹ́nu. Bámi kí ló ṣẹlẹ̀? Ẹ gbà mí o. Lọ́tọ̀ ọgbọ̀n bámi kí ló ṣẹlẹ̀? Lọ́tọ̀ ọgbọ̀n bámi. Ẹ gbà mí o. Bámi ẹja lọ bámi. Bámi ò lè tún sọ yìí. Èkó wà lọ. Èkó kò sí kó owó yìí gbẹ bámi. Èkó wà lọ. Bámi ẹnugbẹ wonaye niya kona tele na fana yana yefile ma ṣe paira kina neta lena ìgbẹ́kẹ̀lé ènìyàn asán. bàbá wojú ọmọ rẹ̀ ọmọ wojú ìyá rẹ̀. ẹ̀rọ̀jú ayé lóde o ayé. ẹni àní ó fẹ́ ní lójú ló bú wọn tán sẹ́nu. ẹni àní ó gbèjà wá ṣóhun ló yọ bẹ́ẹ̀ sí wa. ènìyàn fẹ́ jẹ sínú tútọ́ funfun jáde. ìgbẹ́kẹ̀lé ènìyàn asán. Àríyá wọ́n láyé ènìyàn kó náà tẹ̀lé náà fanayana. ẹ bó ní tí ẹ ti rí yanjú. ẹ bá bẹ́ẹ̀ kẹ máa rí wa ọ̀kẹ́ tí mo dé lẹ́nu ṣe rí i. sáà tó ní méjì gan-an kì í bá tilẹ̀ ń gbé àyíká àmọ́ dúpẹ́ gan-an ẹ gbìyànjú kẹ má làwọn àwọn kẹ tẹ bá ti láwọn àdúrà yín ò ní gbà o. ọmọ Yorùbá gidi ni òun náà tọmọ Yorùbá bí mi ṣe kò sí wàhálà.
mo ti kọ nọ́mbà yín náà lẹ́ẹ̀ máa wọlé lẹ́ẹ̀ bá tiẹ̀ wá kí a máa pè yín fúnra. anytime wá pè mí àjò oṣù àlọ́ orí yín wà bẹ́ẹ̀ orí yín wà bẹ́ẹ̀ ẹlẹ́nu gan. ẹni mi ṣòro. yes. ẹ wo problem mi pọ̀ gan-an mo ní problem gan sa mo fẹ́ lọ sí Dubai ni sa mi ò dẹ̀ gbogbo àwọn tó yẹ kó help mi wọn àwọn help mi sa mi wá mọ bí visa Dubai ṣe wá lágbára tó báyìí sa. mo fẹ́ lọ Dubai. bẹ́ẹ̀ni láìsí Amẹ́ríkà. kí ló ń wá kiri. mo fẹ́ lọ dọ́bù ọ̀sùn mi sa. o lè ọ̀sùn ẹ̀ ń bí. jìnnà ọ̀sùn náà wọ̀nyí. kò sí wàhálà kí lorúkọ. Jimoh Alimat. Jimoh Alimat. ẹ bá mi fi Èjìgbò sí lẹ́yìn. Èjìgbò ti wo. ẹ bá Èjìgbò. Èjìgbò orúkọ yín nìyẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sa. ẹ máa lọ. kí n wọlé. ẹ wọlé wọlé wọlé. wọ́n láwọn yọjú sí gbogbo yín nìsín mo kí n kú oríire o oríire inú bá wa dalẹ̀ o. orí burúkú tí mo kó débí ò ní pa mi lọlé. sẹ́rí oríire tẹ́ ẹ ṣe rí orí ọ̀fẹ́ tẹ́ ẹ ní rí wọ́n mi láwọn bọ́ọ̀lù. wọ́n inú wọn gbọ́dọ̀ lónìí. mọ́mọ́. ṣàlàáfíà lẹ́nu ṣé dáadáa ni mo bá yín. Inú mi dùn yàtọ̀ lẹ́nu ni mo ṣe ní pé kí n jáde síta fún ara mi kí wọ́n sùn mí fún yín papọ̀. Gbogbo ẹ̀gbọ́n yín pátá ni Ọlọ́run máa sọ di ògo. Gbogbo yẹ̀yẹ́ yín pátápátá ni Ọlọ́run máa sọ di ẹ̀jẹ̀. Àmín. ẹ̀gbọ́n ọ̀hún ẹ dìde ni kí ló ṣẹlẹ̀. Bàbá mò ń wá client ni àwọn màá yóò sanwó. yahoo làwọn ọ̀rẹ́ mi àwọn rẹ̀ bílẹ̀ tí wàá rí inú gbọ̀n. wọ́n ṣe dá yín nìyẹn wọ́n fi irun gbọ̀n dá yín ẹ jókòó mú maraba. Sábàárì ẹnikẹ́ni tí a bínú obìnrin tó fi ọwọ́ tó fẹ́ máa fi bo ògo yín mọ́lẹ̀ tó fẹ́ máa fi bo ìràwọ̀ yín mọ́lẹ̀ ìdùnnú yín mọ́lẹ̀ irú ọwọ́ bẹ́ẹ̀ yóò gbẹ ni. Ọlọ́run á wá sọ di ògo fún yín. Ẹ ní gbọ́kàn sí ẹ ní gbọ́kàn sí ẹ ní gbáyà sí àṣírí yín ò ní tú ayọ̀ ní tí yín yóò máa jẹ́. Tó bá jẹ́ wípé Olúwa ló rán mi tó dẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan tí mò ń sọ ló ń ṣe bó tilẹ̀ jẹ́ wípé ara ẹ fẹ́ pa kádàrá ìdá àmọ́ Olúwa yí padà láti ibi sí rere. Ayọ̀ ni tí yín yóò jẹ́ ìgbéga ni tí yín yóò jẹ́ ẹ máa ṣàyọ̀máyọ̀ ẹ máa ṣọlámbọ́lá ẹ máa bọ́ sínú ògo ayé yín ti dá. Àmín lórúkọ Jésù. ó ti rí bẹ́ẹ̀ o. ẹ wo ọní kí ni ìbẹ́lẹ̀ wọn máa yé ẹni tí máa yé kan bẹ́ẹ̀ ló máa fi ìgbẹ́ lórí ẹ máa wà lówó jáde. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó ti ń gbénú mi tipẹ́ but mo ń láti sọ fún ẹ. mo máa ń rí ojú kan lójú ẹ. ẹni tó pa wọ́n ó fẹ́ act smart pé ó try láti make it like a suicide. Mọ́mì kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé tó jẹ́ pé ẹ̀ ń jẹ́ ayé tèmi mọ́ ayé tí. jẹ́ ayé ẹ̀ máa yẹ bíi ti báwo. gbogbo àwọn ọkùnrin tó ń wá mi wá síbí báyìí gbogbo wọn pátápátá ló ń wọ̀ yín lójú. The moment they see you they stop loving you. gbọ́n tó wá ń bẹ̀ wọn ò nífẹ̀ẹ́. Can I have a number? She keeps taking what belongs to me. She keeps stealing my men. Only problem. Ṣebí girlfriend ẹ ni mo jẹ́. Ó tiẹ̀ ever sọ pé o fẹ́ fowó kàn mí rí bóyá ká tiẹ̀ ní nǹkan kan papọ̀ àbí. Please. Hey mom. Ó yá yín o. Did you just call her mom? Yeah, she's my mom. Jẹ́ kí n kí wọn. Madam. She's just coming in. Jẹ́ kó mọ̀. Ajá tó ń rí ni tó ń jùrù, tó wá rí ni tó ń dédé gbó. Ṣé kò dájú pé nǹkan míì ti wà ńbẹ̀? Nobody take what's mine.
That is the only woman I ever loved in my entire life. Banjọ̀rùn káyé mi tutù bí omi. Orí mi máa gbàbọ̀dé kí má dẹ́ni àkìtàn láyé. Mo ní nánà kí lè délé náà fẹ́lẹ̀ náà fẹ́. Aṣọ yìí mi dá o. Ènìyàn fẹ́ jẹ sínú tútọ̀ funfun jáde. Banjọ̀rùn